A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn olùfẹ̀hónúhàn ṣẹnugbálágún sí ìkìlọ̀ ọlọ́pàá bí wọ́n ti kán sígboro láti ṣe ìfẹ̀hónúhàn tako ìrúfin orí ẹ̀rọ ayélujára cybercrime àti ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìṣelòdì sí àṣẹ pàjáwìrì tí ó wáyé ní ìpínlẹ̀ Rivers. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Take It Back Movement ni ó ṣe àgbékalẹ̀ ìfẹ̀hónúhàn bí àwọn olùfẹ̀hónúhàn ti kóra jọ sí abẹ́ ìlúmọ̀ọ́ká afárá Ìkẹjà kí wọ́n tó tẹ̀síwájú lọ ilé ìjọba ìpínlẹ̀ Èkó àti ilé ìgbìmọ̀ ní Aláùsá Ìkẹjà láti sọ ẹ̀dùn ọkàn wọn pẹ̀lú bí ètò ààbò ṣe gbópọn tó. Ìfẹ̀hónúhàn yìí lọ wọ́ọ́rọ́wọ́. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọjọ́ kan tí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun rọ àwọn olùṣètò ìfẹ̀hónúhàn kí wọ́n fagilé ìgbésẹ̀ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àsìkò tí kò dára (wrong timing), pàápàá jùlọ bí ó ti bọ́ sí ìgbà kan náà pẹ̀lú àyájọ́ ọjọ́ àwọn ọlọ́pàá National Police Day. Wọ́n ní àwọn kò mọ ìdí tí ìfẹ̀hónúhàn ṣe máa wáyé ní ọjọ́ kan náà pẹ̀lú àyájọ́ ọjọ́ àwọn ọlọ́pàá, wípé èyí jẹ́ ìgbésẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àgbékalẹ̀ láti fi tàbùkù iṣẹ́ ọlọ́pàá àti orílẹ̀-èdè lápapọ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ yìí kò tíì gbọ́n bí wọ́n ṣe tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn wọn ní èyí jẹ́ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. Pẹ̀lú ìtọ́ni láti ọ̀dọ̀ adarí National Coordinator Jùwọ́n Sànyàolú ni wọ́n fi mórí lé Aláùsá lọ sí Ọjọ́ta àti Gani Fáwẹ́hìnmí Park níbi tí Sànyàolú yóò ti bá wọn sọ̀rọ̀. Ilé-iṣẹ́ ààrẹ ti tọrọ àforíjì lórí àṣìṣe pẹ̀lú àkọọ́lẹ̀ ipò tí wọ́n yọ̀ǹda láti fi fèsì sí ẹ̀sùn wípé Ààrẹ Bọ́lá Tinubu rólé apá kan dápá kan sí. Awuyewuye bẹ́ sílẹ̀ pẹ̀lú ipò òṣèlú tí ààrẹ yọ̀ǹda bí àwọn ẹgbẹ́ alátakò ṣe fi ẹ̀sùn kàn án wípé ó ń ṣe ojúsàájú pẹ̀lú àwọn tí wọ́n jọ wá láti ẹ̀yà kan náà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní aṣòfin tó ń ṣaṣojú Gúúsù Borno láti ẹgbẹ́ òṣèlú APC àti Ali Ndume ti fi ẹ̀sùn kan ààrẹ wípé ó tàpá sí àṣẹ òfin ìjọba àpapọ̀ lórí ìyànsípò. Ndume ní òun pinnu àti pe àkíyèsí ààrẹ sí ìyànsípò tí ó ṣe àpèjúwe rẹ̀ ní lopsided appointment nítorí gẹ́gẹ́ bí aṣòfin òun ní ẹ̀tọ́ láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ààrẹ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú kan náà ni àwọn ti wá. Láti fèsì sí ẹ̀sùn yìí ni iléeṣẹ́ ààrẹ fi yọ̀ǹda àkọọ́lẹ̀ orúkọ àwọn tí ààrẹ Tinubu yàn sípò àti ẹkùn tí wọ́n ti wá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Sunday Dare ti tọrọ àforíjì lórí àṣìṣe inú àkọọ́lẹ̀. Dare ṣàlàyé wípé àwọn ti ṣe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe inú àkọọ́lẹ̀ ìyànsípò kí wọ́n dáríjì wọ́n, láìpẹ́ àwọn á pèsè àkọọ́lẹ̀ mìíràn. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ilé ẹbí gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Abíọ́lá Ajímọ̀bí lórí ìpapòdà ọmọbìnrin wọn Abísọ́lá Kọ́ládàísí. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Dókítà Káyọ̀dé Fáyẹmí náà darapọ̀ mọ́ Gómìnà Abíọ́dún fún àbẹ̀wò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Gómìnà Abíọ́dún kọ sí wípé àwọn ṣe àbẹ̀wò sí ọlọ́lá jùlọ Ìyáàfin Florence Ajímọ̀bí láti bá ẹbí kẹ́dùn lórí òfò ọmọ wọn Ìyáàfin Bísọ́lá Kọ́ládàísí. Abíọ́dún ní àjàgà pípàdánù ọmọ kì í ṣe àjàgà tí ó rọrùn fún òbí. Kí Ọlọ́run bu òróró ìtura sí ọkàn ẹbí àti ọ̀rẹ́. Gómìnà adìbòyàn kejì nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀yọ́ Dókítà Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ ti di olóògbé. Ọ̀jọ̀gbọ́n lórí ìṣirò, mathematician, onímọ̀ ẹ̀rọ àti olóṣèlú jáde láyé ní ìlú abínibí rẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn àìsàn ráńpẹ́ bí ó ti kù ọjọ́ mẹ́jọ kí ó pé ẹni 90 ọdún (90 years). Ẹbí rẹ̀ ṣe àfihàn wípé ìpalẹ̀mọ́ ti dé góńgó fún ayẹyẹ 90 ọdún ni bàbá bẹ̀rẹ̀ àìsàn tí ó sì gbabẹ̀ di olóògbé. Iléeṣẹ́ ọlọ́pàá ti jáwọ́ lórí ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí ọ̀kan lára àwọn lọ́balọ́ba tí ó gbayì jù lórílẹ̀-èdè, Emir ìlú Kano Muhammadu Sanusi, lẹ́yìn tí ọ̀pọ̀ ènìyàn bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí.
Síwájú ayẹyẹ Eid-ul-Fitr tí ó wáyé ní iléeṣẹ́ ọlọ́pàá fòfin de ayẹyẹ Durbar pẹ̀lú ìfòyà wípé ó lè yọrí sí fàákájà. Ṣùgbọ́n Sanusi padà gun ẹṣin lẹ́yìn àdúrà Yídì bí àwọn fijilantànté ṣe kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀. Èyí yọrí sí fàákájà níbi tí wọ́n ti gún ẹnìkan pa. Èyí ló mú iléeṣẹ́ ọlọ́pàá ránṣẹ́ sí Sanusi kí ó fi ojú hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá. Ṣùgbọ́n ìgbésẹ̀ ọlọ́pàá yìí dá awuyewuye sílẹ̀ bí wọ́n ti ní èyí ṣe àfihàn ìtàbùkù sí orí adé. Lẹ́yìn awuyewuye tí àwọn tí ọ̀rọ̀ kàn náà dá sí i ni ọ̀gá ọlọ́pàá ní kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kúkú lọ Kánò lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Sanusi. Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Hakeem Ọwádé ti ní òun kò mọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tàbí bá a pàdé rí. Bákan náà ni òun kò mọ sínétọ̀ àná Monsúrát Sùmọ́nù rí kí wọ́n tó yàn án sí ipò Aláàfin kẹrìndínláàádọ́ta ìlú Ọ̀yọ́. Ọba Ọwádé ṣe àfihàn yìí níbi ìsìn ìdúpẹ́ tí ó wáyé ní Anglican Cathedral Church, Ẹ̀sìẹ̀lẹ̀, ìlú Ọ̀yọ́ ní ọjọ́ Àìkú. Níbi ìwàásù ní ààrẹ ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì CAN ẹni ọ̀wọ̀ Ṣùpọ̀ Ayọ̀kúnlé ti rọ Aláàfin kí ó ní ìgboyà kí ó sì máa béèrè fún ìtọ́ni láti òkè wá kí ó lè mú borí gbogbo ìṣòro. Ẹgbẹ́ àwọn ọmọ bíbí Ebonyi nílẹ̀ yìí àti lókè òkun ti fi ìkìlọ̀ tó gbópọn ránṣẹ́ sí sínétọ̀ tó ń ṣaṣojú àríwá Ebonyi Sínátọ̀ Onyekachi Nwagbonyi lórí àsọjàmọ́ ọ̀rọ̀ àti ìkọlù tí ó ṣe lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí ó wà láàrin ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio àti sínétọ̀ tó ń ṣaṣojú Gbùgbù Kogi Natasha Akpoti-Uduaghan. Nínú àtẹ̀jáde ní ààrẹ ẹgbẹ́ Ambassador Pascal Oluchukwu ti ṣe àpèjúwe ọ̀rọ̀ àti ìṣe sínétọ̀ Nwagbonyi ní èyí tí kò lápọ́nlé. Wọ́n ní èsì tí Nwagbonyi fọ̀ sí àwọn tó ń ké sí ààrẹ ilé ìgbìmọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣe àfihàn wípé kò mọ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣòfin ilé ìgbìmọ̀. Pàápàá jùlọ bí ó ti kan mínísítà fún ètò ẹ̀kọ́ àná àti ọ̀kan gbòógì àwọn aṣíwájú agbẹnusọ fún àwọn obìnrin Oby Ezekwesili lábùkù pẹ̀lú gbogbo àwọn tí wọ́n dá sí i. Nwagbonyi tí ó yẹ kí ó jẹ́ àwòkọ́ṣe tí wọ́n yàn fún àǹfààní constitution rẹ̀ láti mú kí ará ìlú rẹ̀ jẹ mùdùnmúdùn ìjọba tiwantiwa, ṣùgbọ́n tí ó gbàgbé èyí tí ó wá ń gbé ara rẹ̀ gẹṣin aáyán. Wọ́n ní kò sí ìdí fún Nwagbonyi láti máa sunkún kọjá ẹni ọ̀fọ̀ ṣẹ̀ débi wípé ó kó ìtìjú bá àwọn ará Ebonyi yòókù tí wọ́n fi pa orúkọ rẹ̀ dà sí ajá ilékuru. Èyí tí wá mú ẹgbẹ́ pinnu láti fi ẹlòmíràn rọ́pò rẹ̀ ní ilé aṣòfin bí ó bá tún gbìyànjú àti dánrò rẹ̀ láṣà. Gómìnà 11 láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ni wọ́n ti kàn sí ilé-ẹjọ́ tó ga jùlọ láti tako agbára tí ààrẹ Bọ́lá Tinubu ní láti jáwé gbélé-ẹ̀ fún gómìnà adìbòyàn lábẹ́ ìṣèjọba tiwantiwa, àti ìkéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers, àti bí ààrẹ ṣe yan alákòóso mìíràn fún ìpínlẹ̀. Wọ́n ní kí ilé-ẹjọ́ sọ bí ìgbésẹ̀ ààrẹ bá lọ pẹ̀lú ìlànà òfin ọdún 1999 nípasẹ̀ agbẹjọ́rò fún ìpínlẹ̀ ní àwọn gómìnà 11 yìí fi pe ẹ̀sùn sí ilé-ẹjọ́. Lára àwọn ìpínlẹ̀ tí ó pe ẹ̀sùn láti rí Adamawa, Enugu, Ọ̀ṣun, Ọ̀yọ́, Bauchi, Akwa Ibom, Plateau, Delta, Taraba, Zamfara àti Bayelsa. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti ṣe àpèjúwe ìkọlù tó ń fi gbogbo ìgbà wáyé káàkiri ìpínlẹ̀ ní èyí tí ó ní àtìlẹ́yìn sponsored genocide tí wọ́n ní lọ́kàn láti fi pa gbogbo ìlú run, bí ó ti ṣe ẹ̀sùn wípé àwọn adàlúrú ti gbàjọba abúlé tí kò dín ní 64 64. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní gómìnà Mutfwang ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìkọlù tí ó ti sọ ẹ̀mí tí ó lé 50 légbodò tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ti di aláìnílélórí ní ìjọba ìbílẹ̀ Bokkos àti agbègbè rẹ̀. Mutfwang ní àwọn adàlúrú ni wọ́n ń ṣe àtìlẹ́yìn ìkọlù wọ̀nyí, ìdí nìyí tí àwọn fi nílò ìrànlọ́wọ́ àwọn agbófinró.
Ààrẹ àná Muhammadu Buhari ti gba àwọn ọmọ ẹgbẹ́ Progressive Governors Forum nímọ̀ràn kí wọ́n mú ìgbáyé-gbádùn ará ìlú lọ́kùn-ún-kúndùn ju ara wọn lọ. Buhari ṣe àpẹẹrẹ ara rẹ̀ wípé iye ọrọ̀ tí òun ní kí òun tó gba ìṣàkóso ààrẹ náà ni òun ní lẹ́yìn tí òun fi ipò ààrẹ sílẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Shehu Garba ní Buhari ti gba àwọn gómìnà tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú APC nímọ̀ràn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí i ní ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Ààrẹ àná fi ìgboyà rẹ̀ hàn lórí àṣeyọrí wọn bí ó ti pè fún ìtẹ̀síwájú wọn lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Lẹ́yìn wákàtí 48 tí àbẹ̀wò yìí wáyé ní igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar náà darí ikọ̀ àwọn tó lààmìlaka nídìí òṣèlú lọ ṣe àbẹ̀wò sí Buhari ní ọjọ́ Ẹtì ní ilé rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Ṣùgbọ́n Atiku ṣàlàyé wípé kókó àbẹ̀wò yìí ni láti lọ kí i fún ayẹyẹ ọdún ìtúnu ààwẹ̀ kì í ṣe láti dá ìṣọ̀kan sílẹ̀ fún ti òṣèlú. Lára àwọn tí ó lọ ṣe àbẹ̀wò láti rí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna àti Sokoto Nasir El-Rufai àti Aminu Tambuwa. Àwọn yòókù ni gómìnà àná fún ìpínlẹ̀ Benue Gabriel Suswam, mínísítà fún ìròyìn àná Issa Pantami, gómìnà àná fún ìpínlẹ̀ Imo àti Adamawa Achike Udenwa àti Jibrila Bindo. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat Davido ti ṣe àfihàn èròǹgbà rẹ̀ àti ṣe ayẹyẹ ìgbéyàwó funfun White Wedding pẹ̀lú ìyàwó rẹ̀ Chioma nínú oṣù kẹjọ ní Miami, orílẹ̀-èdè USA. Ìkéde yìí ń wáyé lẹ́yìn oṣù mẹ́wàá tí wọ́n ṣe ìgbéyàwó tìbílẹ̀ tí ó wáyé nínú oṣù kẹfà ọdún 2024 ní ilé ìtura Eko Hotels, ìpínlẹ̀ Èkó. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Davido ti sọ̀rọ̀ lórí okun tí ìgbéyàwó rẹ̀ ní bí ó ti gbóríyìn fún ìyàwó rẹ̀ fún oore-ọ̀fẹ́ láti yanjú ìpèníjà tí ó jẹyọ látara ipò wọn láwùjọ. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.